Tiosa, Abotao, Koya, Bokao.
Wahia bedene edone wata edone wari edone wera edone no nebuzomo wa bedene wa bowia wa bava wa bota mavere o na do towedo wahia bokia ege Ibota Oghe do aye na o etimani yere wa bokia o anyone ro wa anu eva tutabasi pẹ̀lú wa ike àríwá sí wa bókè o wa wẹ́sẹ̀ ọ̀tí ní wọn àwẹ̀ ìgbàgbé o ìkànnì màgbá ìlú ẹ̀kínà àwẹ̀ tẹ̀wọ̀n tí ó sa tv ọbókè o tẹ̀wọ̀n Richard Osunde ọbókè o ìgbà bókè ní wáyà wa wẹ́sẹ̀ o ọ̀bì kẹ́ni na ta bàbá wa gárí ẹ̀rùn kí ó sá náà yà sùn o ìnira kẹbọ́gọ́ mọ́ kẹbọ́gọ́ tẹ̀ náà wọ́n Nonya wa sanira wa akpunwe o maruru o wo sadobua na we de ni ma uri ni ma ne baba eja mi ma wa yo emi maga wo ya fe gedi no de ni ma to wedo de ba ma baba uri agwa ni ma de yen ni ma ya wo e emi na do gwa lo we o so gebo na do gwa lo we me igo we me fe we me ofure o ga gbona jese do bo o do loge my name is Jesus Christ Danyama. He said, why Yahweh he said, he said, anyone in Rowa, we baby had or Muku what you will bagbo. When my boy, yeah, Ekina, or was it? Why highway no, if you were do Africa already, but a book if you were do Kuyo. Makau kada do ade ma be we na o wage o eni edo na gben we ode ogunga weze no pa no weze no gba ewo weze no gba ewo eni edo na ogunga ma ya gbon eni edo no aga igbon ogunga we ize no gba ewo nda ya gba eni edo bene do tai ma ko na ya agbon be ni ma agbon be ogwiweri bene do tai ba hedini abita ma no kwa yi ma no kwa be ni atai be na ya ka awo na agbon mun do ni wa agbon re no ka no we 1 no pogi ba no we 2 pogi ya we 3 pogi no we 4 ade ni ado na agbon guga we ze no gba bo Asi so boy egbe o egege no ebi kure I don't know ebi kure eni edo no ebi kure ba ya ka owe ebi no ke ure no kure ebi no kure ewu na ga na do ya iwu anyo agenede uru atie edo ya wu anyo o me uru eye leke ai wan yo yuwe ku iwu no ebi te do lade awo logo iyo mo abiomo na logo obi eme na wo na logo obi on do atie ebi no kure ebi kure wege eye hagbon yi de no gbabo bí na ya gbon ha na de no gbabo okay o goyi owo okay o goyi eva okay o goyi ha goyi na go so ba ye gbe o ya ba no gbabo na ga nu kogi ha ebi ki u ri ebi ke ure ha mamia ebi no ke ebi kwe ure no ke uladia aigbe ebi edo ya o Osunde ogbe edi osa ogbe efi wedo ogbe ko ta bu so wa bo kan ogbe ya wa gbe ebi edo ya o wa ko bo ebi edo ya o eni no kwara mi o ebi okure e wanta yo ari emi abi yima ye gbe mi ni ahin abi obede o
area mi ato area mi ato edi edonum area mi ato ye agbon ye de no igbabo area mi ato me de ko ma pa na ntia area mi ato me na ti agbon wo ga re na de ope o ona ka ma we o area mi ato no area mi ato ye ha ona do ma me me na ikun area mi ato area mi ato awo na to area mi area ori na ona kwa ewe ni aga ye area mi o area mi ato eu okay o goye wo okay o goye ba okay o goye ha goye na goye go area mi ato de no gba wo nupo gi ha gba area mi ato eri a mi e ati o area mi ato area mi ato area mi umame area mi omo area mi ato obedi ye ya ne bu ya wa mu number 1 area ba mi na ka mu wa ba area na area o area na abusama number 1 magbe Fewedo number 1 magbe Etiosa 1 magbe Osunde 1 magbe ye mi no yiwa bakuna 3 arrow h kaka bungwa arrow h 3 arrow pa wa ya ge kina aluga ne be ore ba arrow h take arrow pa area ri na ria mi ato ebo ni edo na ta ori o amira eni no kokwa na ki o ya amami no gbe na ko boyo okay o na we so gbe e ba eka edi edo no idun gba de do na ti e ba eka oropin Texas me road e school we ruwe ba gere de e ba eka we yi agbon yi de no gba bo yi agbon yi na de no gba bo e ba eka idun e ba eka hey ibaike na mari efu ibaike ri mari mame ibaike ri ma ekovu wa ibaike ri ma orowa na ibaike ri ma oyero ibaike aza abezeke you know runje no dey also bo okay o goyi owo okay goyi eba okay goyi ha okay goyi na goyi go ebi wa no no ka ro gba ibaike ebi a ri eki ibaike ni ke ona we eba eke oh number 1 gba ibaike yes only one gba number 1 number 2 we eba ma de eba ni edo eba bi opa ibarike you go get eba reke I mean re na ga ta ba o ri I mean ibarike oh okay ibarike ebi ai eki aigbe number 1 aigbe
everywhere do. When ever big more than the one we not buy Magwalo. Yeah, me at all with big money, okay. The correction. Where say Abu Saman, number 3, back. Everywhere do. Yeah. Etiosa TV, number 3, back. Number Sunday, number 1, back. Everywhere do. Africa, number 3, back. Number 1, no. Very simple. Akubode agbe na Sunday. Yeah, man. Abede o. Ebade. Ebade. Oye makagbon na na me yere. De akagbon na wa ago. Ebade iye gba iye na gbagbon yi. De no igbabo. Ebade. Ebade ado. Ebade na wo ba. Ebade. Ebade ba. Ibnado ebade. Okay, I'm going wo. Okay, I'm going eva. Okay, I'm going ha. Okay, I'm going na. Going gone. Oye makagbon na. Hello go yeah. Number 1. Ebade. ABRDA. ABRDA. Number 1. Aigbe. Ben là-dedans, c'est rien là-dedans aussi. Abu Sawan, number 4. Oh, everybody. ABRD. It was a TV number 4, Bangbe. I think we're doing number 4, Bangbe. Everybody. Oh, mami na kubo na wo. Then makaya na to yantre ori gba we yo. Obe do eri no de na wa. O ke ba wa ona. Ina izena. Ina izena. Then matawe suko we na izena. Ina izena. Ye agbon yi de don gbabo. Ina izena. Manedo manya yi we ewi na agbon na solo boz no one. Ugben so ba anya wo sa solo ba ma ewe ehi. Ugben so ba ewe eko. Ugu. Ndan manu wata ni we na sana o ba gba. Agbale kibe de agba no yin gba be yan ya. E kan sa bu so mama ewe eva de ozehi e wanta e o mateo an se we o eva de ozehi. Okome e do do. Okay, I'll go your walk, can go ye va, can go ye ha, go ye na, it doesn't now, go you son, go. Oh, it did not even be. You may don't want ever win no problem. Oh, when I read money at the he's there. Yeah, Vadi, not a woman. Oh, you give a Bible. In he's now. Oh man. He's na any he nia he's na oh man. Oh ko Aigbe. If we do number 2 be. Sunday be. Abu Saman be. Etiosa be. Yeah what be. He's na. Hey, hasn't wow is hey, hasn't mao is hey, hasn't wahia is hey, hasn't mahia is what you pony ya. Ho! Ya, Maria do. Obedo. If I hear me, not the real cool. If I hear me, ko
Wana gezezo wa yeme u. Wana weme. Wa mumu eme awaze eme oni opopo agbon oni oliyi oni alama anando ati gbezo anando agbohin anando akon anando agbena edona we ba yeme u ba yeme u ege ba ri beka eni wan se wote ba yeme u radio ba yeme u no ari eni ba ìbá yẹ mẹ wú ọkẹ ògóyè wo ọkẹ ògóyè bá ọkẹ ò rẹsẹ o góyè náà ọ̀nà ìwà tàǹsẹ̀ góyè iṣẹ́ góyè hó gọ́ọ̀ ìbá yẹ mẹ wú nípò gí ha ọ̀yọ̀ ń gbà ìbá yẹ mẹ wú. Ebi a yi eni riu ebaye emeru ebaye emeru aigbe nkogi hawo Timothy etiosa ugbe osunde ugbe everywhere do ugbe abusoma back ebaye emeru oni baba don pa orun ta ìwé baye ebate ona he baye na debi he wa ni gbe ko bo ni ya mata obe do la gbe ita mata la gbe ita eniwa na memote na ti e video manedo ya yiwe aradi agbon obere no sabaya mama he na ti ohime o sa gbogbo mama ake ba pa ewe ori won go mama ake ba pa ewe iko go mama ake ba pa ewe eyo go mama wa gbe ita ye hagbon yi ma they don't gbawo they don't gbawo yo they don't gbawo okay o goyi owo goyi ba goyi ha goyi na goyi go cool man owake na owake o nupo give agba e ba gwe hita ebi a giwe eita ebagwe osata aigbe gogi bani etiosa ugbe osunde ugbe efewedo ugbe abusoma ugbe ibiyedo ya ugbe Ọgbọ̀bọ́dìyà ìwàgbé ẹ̀yìntà ìwòtà wàgbọ́dà òkú ẹ̀ ìnàgbọ̀n àmúnà òkú ẹ̀ èmi náà sunu àgbọ̀n náà àgbọ̀n yà ń gbà lèkè ní àwọn gọ̀gọ̀ yìí àgbọ̀n yà ń gbà lọ̀wà ní àwọn amúnà. Era no kwa ina gbon amuna agbongwalo o ko ben ina gbon amuna ye agbon yi ba de no igbabo ina gbon amuna ye adan gbon yi dan uge de no igbabo ina gbon amuna Edangmamuna. You don't babble. Yeah, no more either. Agbona. Owa na Nagmamuna. Even Nagmamuna, I am wallow. I would have born the long babble. Edangmamuna. Okay, I'll go your walk, go your va, go your ha, go your na, go. I told you.
I show you now. Oh yeah, don't forget how bad. Don't forget how bad. Na gbon ramu na bugi hani. Ni a bi oni right. Ri a mi u ni a. Na gbon ramu na. Nika abagba. Iragba una. Iragba muna. Iragba ramuna. Aigbe. Ogi hanu batiri. Etiosa gbe. Osunde gbe. Baba gbe. Andre abato. Ore o. Oh, Andre abato. Gbe. Oyama osagoda gbe. Osagoda o. Osagoda o. Batari se gbe. Efewedo. O ba ku efewedo owo tu. Enagbon amuna o mami evede enagbon amuna enagbon ra this arrow re bani ma die ara nagbon ri ara nagbon ra muna nagbon ra muna dege oya negbe o akobo ni ya o yagwa amuna yagwa lo ya ma iye ni ebi no ye webu ise ikagwe my water is cool. You're twin. Water. Ikagwe. Ikagwe, sir. Ikagwe he. Ikagwe. Coven. Ikagwe. Gisono Pogiva. Bedo. Okay, I'll go your work. Okay, I'll go ye va. Okay, I'll go ye ha. Go ye na. Go ye sir. Go ye go. Ona logona degi. Ikagwe ikagwe eno. Eki a gi u eri ikagwe. Mwenye wana tie no kama na agwe. Ikagwe upogi ha eno. Aigbe. Sagwe na baku. Tiosa gbe. Ha? Andre amato kienwa. Abusama gbe. Osunde gbe. Andre amato gbe. Efewedo gbe. Ya uwa coin. Ya coin na gbe. Oboni ya. Begedo ikagwe ojama. Inu wa ya fere ati ikagwe owo ato wa pe o ise. Erangbo. Erangbo. Erangbo lo gbe me. Eji odun. Erangbo gbegbe eji odun. Rengbo gaton we eji odun. Rengbe dan no kanyimi eji odun. Du wa yere eri mapaga aro. Obi je kurion no. Na ati rengbo. Wasi mwageni nata. Wasi mwageni nata. Owa won pa no so re ba be ko we apoko na te ya lobi. Owo kien na ikwedo ya fie kai. Apoko na te ya lobi. Obi la ya fie owo ke ikwedo ya le kai. Wa apoko aye ko ya yima. Na yima ya fie kai beans. Ne do fi apoko yo na ya
na ya rore akpoko ati ya lobi okiri kwa de ya vie kai o ya ma o bi ati ya lo ya ro de na igba be na ya gbona ìṣẹ́gbó ọ̀wégbé o ìṣẹ́gbó náà yá kú àìgbẹ̀ gọ́í gọ́ yàbá ó yàbá òdìdọ́gbà àwẹ̀ dípò kí ènìyàn náà wà gbà ìran ọ̀rẹ́ gbó ẹ̀rẹ̀ ìṣẹ́gbó ìran ọ̀rẹ́ gbó olùgbé náà ọ̀gbégbé wọ́n ní ìrẹ́gbó àmúhúndá ọlọ́gbọ̀nàtán ògàmà ẹ̀ bá ẹ̀ ọ̀pìà ẹ̀ bá ẹ̀ mọ̀tòsọ́ wà yá gbé nẹ̀gbó ẹ̀yẹ̀dẹ̀ máa mẹ́ mọ̀tòsọ́ ọ̀yẹ́ ọwọ́ ayé yá gbé nẹ̀gbó òyà bá ìrẹ́gbó náà o ẹ̀rí àárín ẹ̀gbí o ìrẹ́gbó ẹ̀wọ̀tàgì ìrẹ́gbó àìgbẹ̀ òsúndé gbẹ̀ àndé àmọ́tò gbẹ̀ ẹ̀fẹ̀wẹ̀dó gbẹ̀ òṣàgbọ́nà gbẹ̀ abùsọ́mọ̀ gbẹ̀ òyàbá ìyẹn yàgbẹ́ o ọ̀bìọ̀bọ̀ nìyàn òpùpọ̀ ìbíẹ́dọ̀ Yama Ìṣẹ́gun ààrẹ ó wà mẹ́rin imú rẹ̀ náà wí ìṣẹ́gun ààrẹ náà wà ìṣẹ́gun ààrẹ wáwẹ̀ yá abúbù wáwẹ̀ kwalẹ̀ ẹ̀dọ́ yàn kí o ẹ̀yẹ bàbí àkárí ẹ̀dọ́ yàn kí ẹ̀yẹ tó pàtẹ́ aláwọ̀ ìṣẹ́gun ààrẹ ẹ̀wẹ̀ ọdún ma ọgbà o ṣẹ́gun ààrẹ ìpọ̀n wáyà ìbádìí màá náà mọ̀ ṣètò ọ̀rẹ́ ẹ̀dẹ̀ mẹ́ẹ̀ náà wọ́n yà fẹ́ ní lóṣù àbọ̀ ẹ̀fṣẹ̀ gbogbo ìwọ̀n máa gbá èdò conscience àbùsọ̀bà òṣàgbó náà yàwó àbùsọ̀bà òṣàgbó náà ẹ̀fẹ̀wẹ̀dó àti àmàtò ọ̀bọ̀kẹ́ o ìjàdọ̀ túndé ọ̀bọ̀kẹ́ o ayé wà ní máa ṣe nìyẹn àwíkò ní máa rí ẹ̀ náà o àwíkò ní máa rí àwíkò bọ́ níyà o oníwà fíìmù jìyàn àwíkò ní máa rí àkàmì kò ní wẹ ẹ̀mí àdìmá o ó ní àwọn adé ní àwọn ìdógún máa ìrẹ̀rẹ̀ ọkọ ẹ̀ náà bí ọkọ wà bẹ̀ wà wò ó abe tọrọ nane ya kwa ibe du gang ari gang ya gosa debi ku oboto ara feko da nwanyo oyekere oyekere no fo agbe ari ba ye oyekere obi ayi no ma ba na de ologo o ali ba bo wa o oyin na ogedo no awari egbe wa ko na kiyen ni ologo o afeko agba okuto de drive que eu ma ve gbebo que na erima no kwa omono banado ona yeko na atamia odo we eko edo mu egbo eko oye kene ne abe yeko na oke eban na oke ban de be gbe an ba yan be ki wa pa ope na mu egbo yànnà ìdó agun náà wẹ ìdí àná ẹbí dín kí ẹni máa nà yé ọ̀pẹ́ náà mi òtò ló gbọ́kà òkè ìrọ̀ gbòòdò rọ̀ ìyà yẹ́bà ẹ̀kìnì ẹ̀dọ́ àṣẹ wọn ẹ̀dọ́ káàṣẹ wọn ẹ̀dọ́ ìṣe àgbọ̀n ìyà òkó àwùrù ọ̀wẹ́ o ẹ̀dọ́ ìṣe àgbọ̀n wẹ̀ máa nà yé àkàmì ayé máa nà yé ọ̀nà ọ̀rọ̀ mọ̀nà bá nìdọ̀ ẹ̀dọ́ ìyàwó abẹ́wà wo abe yeyi gbe kan na ya waze agbon ya fi ayan gbo okuto ayan nírun sagbo simo na ya waze na o ayi don gba yo no ìwà wẹ́sẹ̀ o ọjà kí ẹnu jọ sálúbà wẹ́sẹ̀ gbé wọn bí yá fẹ́ ẹnu kẹ́dùn yìí làwọn owó ẹni mà ẹjì máa ń mú pé nígbì má fọ́
Kimani viedo agba okoto. Aratie jami viedo na atie. Beno eye na ni aratie viedo ikuni ege ayero salobo. Ahori yobo maratie ami viedo no okuni. Nyaga ema pataki. Nyaga ema mata. Nyaga ema o salobo. Ma agwa azio ma atu mopa. Ma agba ni viedo. Ise efi o salobo asumabo ise ebi ya mani ma o. Upoweri awuma so vehi no ma o ise ọba ẹwà ìnọrẹdọ atọ ìpẹrẹkẹtẹ ẹrí ẹrà mà uwari ga mà ọyẹ ọpẹ ọrùn dúgìẹ ọba ìlúbọ efo ìṣẹ ọba àtọ ọpẹ ìṣẹ ọmọ wàhálà o wàhálà wẹṣẹ wàwẹ babado wàwẹ iyedo wàwẹ tẹnyado wà mọ ẹyẹ foto. Why muito foto? Os aguaros, o baba,